gbogbo àsìkò táwọn ẹni bí bá wà pé bírí kó tó lórí yín máa bá wa dá àbúrò wọn padà sọ́dọ̀ méjì ó kàn yín. ẹ jókòó. àwọn èèyàn fi oríire níbẹ̀ oríire àwọn èèyàn fi àbárúkà bàbá mi. màmá ẹni sùúrù ayé àyìn náà. ẹni sùúrù ẹja àkọ́kọ́ yà wá. bàbá mi Abdulrasheed Ọládùnjà wọ́n fi ń béèrè oríire ọlọ́run láti òkú oríire ló kó sọ́dọ̀ yín oríire yẹn ò ní dín ọlọ́run wọlá wípé nígbà tí ọlọ́run fi máṣẹ wá kò sẹ́nìkan nínú olólùfẹ́ yín tí ò máa bẹ nínú ìpayà gbogbo wa là ń bẹ bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ fi ọ̀rọ̀ já pàápàá jùlọ ní gbogbo àwọn àsìkò kan tó bọ́ sẹ́yìn bàbá mi ẹ̀rù ọlọ́run á máa bà wá fún yín ṣùgbọ́n àwa dúpẹ́ fọlọ́run. Ike Olúwa sọ di oríire bàbá mi oríire yẹn ó kalẹ̀ ẹ bá ń bá àbáṣà mi oríire yẹn ó mọ̀júmọ́ gbogbo oríire Olúwa kò fún yín oníbẹ̀yàn bá ń bẹ láyé tó bá fi sùúrù yín béèrè sùúrù tó fi àlùbáríkà yín béèrè àlùbáríkà tó fi àfaradà yín béèrè àfaradà tó ẹ̀kọ́ yín ayé yín ló fi kọ́ wa pé sùúrù kì í pọ̀ jù tí ẹ bá ti jẹ́ onísùúrù oríire rẹ̀ ó sì máa pọ̀ sí i ọlọ́run wa mú gbogbo oríire ayé Olúwa wa kó sọ́dọ̀ yín bàbá mi pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀mí ló kúkúrò ẹ̀mí ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé báyìí ni ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ ń bẹ̀ ọlá tí wọ́n ń pè ní àjẹwọ̀ ni ọlá ọba gbogbo yòókù ló tẹ́ jẹ́ pé téèyàn bá ti kúrò ń bẹ̀ àbùkù lè wá bí oyè oríṣiríṣi àwọn oyè amẹ́lẹ́yìn àjẹwò ni bàbá mi pẹ̀lú ògbó ọlọ́run ẹ lo ogún ọdún níbẹ̀ ogún ọdún ẹ lò níbẹ̀ ọlánìlẹ́fẹ̀ Muhammad ọlọ́run wọlá àjẹ tí wọ́n ti bí yín ọlọ́run wọlá àánú ilé tí wọ́n ti bí yín àti ilé àrùsà àti ilé yọ̀ọ̀tún tólúwa ti kádàrá pé kí wọ́n bí yín mi ìmọ̀ bàbá ń gbà tá a kéré a máa ń pàdé nílé yọ̀ọ̀tún nísàlẹ̀ òsì ẹ̀yin náà lẹ́ organize ìpàdé yẹn wípé à ń láti máa pàdé bàbá mi ọlọ́dẹ mi ogun aláwọ̀ mo ní ìrántí náà ni Olúwa kó wọlé abẹ́ kó jọ kó máa ṣàlékún oríire yín ọba tí yín èso ọba Ìbàdàn nìkan ọba àgbáyé ni àlùbáríkà tí gbogbo ayé fi ń tọrọ ni oríire tí gbogbo ayé fi ń tọrọ ni ìdùnnú yín ìdùnnú tí gbogbo ayé fi ń tọrọ ni ọlọ́run wọlé àlùbáríkà yín ọlọ́run dákun kó soríire fún gbogbo wa ní ọlá Ànábì wa Muhammad ọlọ́run wa jẹ́ ẹ̀pẹ́ ń bẹ̀ kẹ́ ẹ̀pẹ́ ń bẹ̀ ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ ń bẹ̀ kẹ́ ẹ̀ fàlàáfíà lò kẹ́ ẹ̀ fàlàáfíà lò ọlọ́run méje lò nínú nira méje lò nínú nira ọlọ́run méje lò nínú nira ọlá Ànábì wa Muhammad níjojúmọ́ kulla yawmin ziyadatul khair ziyadatul afiya زيادة النعمة زيادة البركة آمين آمين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آل محمد اللهم صل على سيدنا محمد وعلى آل محمد ورحم محمد وعلى محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آله إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم لا تدع لنا ذنبا إلا غفرته wala hamman illa farajta gbogbo àsìkò tí àwọn dẹ́tẹ̀ máa ń dẹ́tẹ̀ mọ́jọ dọ́dọ̀ yìí mọ́jẹ̀tẹ̀ wọn rìn àmín mọ́jà sàṣì wọn àmín mọ́jà burú wọn dọ́dọ̀ yìí wala daynan illa qadaita wala maradan illa shaffaita ọlọ́run mọ́jẹ̀ ṣàìsàn àmín mọ́jẹ̀ ṣàìsàn ọwọ́ àwọn àtọ́mí ara yín àtàlà àti àtẹ̀dọ́ ara yín àti fún ara yín àti gbogbo oríkèéríkèé ara yín ọlọ́run bá dàláfíà síbẹ̀ wala maridan illa affaita wala aduwwan illa kafaita gbogbo àsìkò táwọn ẹni bí bá wà pé bírí kó tó lórí yín máa bá wa dá àbúrò wọn padà sọ́dọ̀ mọ́jọ ọkàn yín mọ́jà sàṣì ó dọ́dọ̀ yín ọlọ́nàbí wa Muhammad ọlọ́nàbí wa Muhammad ọlọ́run wọlá sùúrù yín wọlá farada yín wọlá bùkù lè faramọ́ báyìí ẹ máa faraba bùkù ẹ̀ tún ní sọ̀rọ̀ kò sí wàrà tí ń lè máa dá yín dá fún yín ẹ̀ tún ní sọ̀rọ̀ olúwa wọlá farada yẹn ọlọ́run kó jọ kó ajẹ́ pẹ́ lórí ẹ̀rọ náà ولا آجة منا واجدنا ولا آخر إلا قضيتها يا أرحم الراحمين ويا رب العالمين لقد جاءكم الرسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا الله عليه توكلت وهو رب العرش العظيم لإيلاف في قريش
إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف ولا حول ولا قوة إلا بالله àwọn èèyàn bí wọ́n ṣe pọ̀ tó wọ́n jẹ̀rán rí mi gbogbo wọn bẹ́ẹ̀ dà tó ọlọ́run jẹ mi yóò ọlọ́run jẹ pẹ́ fún wọn. alájà ẹjọ́ kò fẹ́ ya ìmọ̀ pé mi tiẹ̀ tí ìyá fún tó. ẹ ṣàdúrà lọ. Yes, ma. Okay, mo dá àwọn fèsì yẹn. Níbo ni mo kó bàtà sí? Bàtà. Mo rí bàtà kan náà. Mo bàtà sí. Mo dẹ̀ rí bàtà kan náà wájú jẹ́ ti tóbi. Mo yà ń gan tó ẹ ṣe. Tí ìlọ mẹ́ta wáyé wọ́n. Ṣé ìgbúrò wálé rí bẹ́ẹ̀ ni àwọn brọ́dà mi ni ẹ ṣe ẹ̀fẹ̀lẹ́ sẹ́yìn. Ok, àti bàá wálé. Àdàlájì ẹ̀. Yes. Ẹ̀rọ sẹ́yìn. Yes, ma. Alájà Kárólà. Àìkóńtọ̀lá. Àríyá àgbàdá. Mo máa ń rí mẹ́sẹ̀jì yín lórí WhatsApp. Mo máa ń rí mẹ́sẹ̀jì yín every time ni mo máa ń rí. Ali, ok, àwọn mélòó? Àwọn mélòó? Ẹ̀ẹ́dì, ó ní 2,000. Ẹ̀ẹ́dì, Kò lè fún àgbẹ̀